ọ̀rọ̀ rèé o àfi kí elédùmarè kó máa ṣàánú wa ni. Lórí bí gbogbo ẹ̀ tún ṣe ń lọ eléyìí lágbára. Lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn agbésùnmọ̀mí yìí, àwọn ajínigbé yìí, àwọn afẹ̀míṣòfò yìí, wọ́n tún gbọ̀nà míì yọ o. Bẹ́ẹ̀ ni, bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti wá ń jí òkú gbé báyìí. Bọ́n ṣe ń jí alààyè gbé, bẹ́ẹ̀ lọ́n tún jí òkú gbé. Eléyìí ó lágbára. Fẹlá tó kọrin ńgbà yẹn, olóògbé Fẹlá, kélédùmarè kó fi ọ̀run kẹ́, tó ní double wàhálà for deady body and the owner of the deady body. Orin yẹn, orin ẹ̀mí ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ rèé ńsìnyí o. Ẹni tí ó jẹ́ wípé ó ti kú, tí wọ́n fẹ́ lọ sin pé at least kó lè lálàáfíà, wọ́n tún jí gbé. Eléyìí tá à ń sọ̀rọ̀ yìí, popular ex-road safety officer, in fact òun ni wọ́n jí òkú ẹ̀ gbé lẹ́yìn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé, tí wọ́n dẹ̀ béèrè 450 million naira lọ́wọ́ àwọn ẹbí ẹ̀, táwọn ẹbí tán dẹ̀ ń gbìyànjú àti wówó náà. Ibẹ̀ ni ọ̀gbẹ́ni road safety officer yìí, ibẹ̀ ló kú sí. Augustine O. Ikwe, deputy corps commander ló jẹ́ títí àwọn road safety corps FRSC. Máà yìí ni ó kú sí ọwọ́ àwọn ajínigbé lẹ́yìn tí àwọn ẹbí ẹ̀ tí wọ́n béèrè fún 450 million naira. Ká tó wí ká tó fọ̀, ọ̀gbẹ́ni yìí ò make ẹ̀, ìyẹn road safety officer yìí kò make ẹ̀, ó kú síbẹ̀. Now àwọn ẹbí ẹ̀, Ọlọ́run bá wọn ṣe, wọ́n rí òkú ẹ̀ gbé. Ó wá di pé ó dá o, wọ́n fẹ́ lọ sin òkú máà yìí. Níbi tán ti ń lọ, òun ni àwọn afẹ̀míṣòfò, àwọn agbésùnmọ̀mí yìí, wọ́n tún pàdé wọn lọ́nà. Wọ́n jí àwọn road safety personnel bíi méjì, wọ́n jí wọn gbé, wọ́n jí àwọn kọ̀ọ̀kan gbé, wọ́n dẹ̀ tún gbé òkú máà yìí, wọ́n tún jí gbé lọ. Àwọn eléyìí wọ́n tún yàtọ̀ sáwọn tọ̀hún yẹn o. Wọ́n tún gbókú lọ. Níbo ni ìlú yìí ń lọ? Àfi kélédùmarè kó máa ṣọ́ wa. Now ó ti wá di double wàhálà for deady body. Báwo ló ṣe jẹ́? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Báwo láti àṣẹ sí? Àwọn ẹbí olóògbé, ẹ rántí pé wọ́n fẹ́ lọ sin òkú ni o. Àwọn ẹbí jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ẹkún, wọ́n pariwo lọ bá àwọn ọlọ́pàá. Ẹ wò ó, ẹni tá a fẹ́ lọ sin, wọ́n tún jí gbé o. So àwọn ajínigbé ń sìn, wọn ò tiẹ̀ wá bẹ̀rù òkú mọ́. Wọ́n tún jí òkú gbé. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti ṣẹlẹ̀ látàrí bí àwọn ajínigbé tán tún ṣe upgrade sí pé kán máa lọ sí Mortuary, kán lọ máa jí àwọn òkú gbé ńbẹ̀. Àbẹ́ẹ̀ rí pé eléyìí lágbára. Oríṣiríṣi àwọn àlàyé, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti jáde lórí pé okay o, ẹ jí àwọn èèyàn gbé títí kò tẹ́yín lọ́rùn, àwọn òkú lẹ wá lọ ń jí gbé ńsìn, ẹ tún wá dá yẹn pọ̀ mọ́ iṣẹ́ yín. Àfi kí elédùmarè kó ṣọ́ wa ni. Máà tí wọ́n jí gbé yìí, tí ó jẹ́ pé wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kogi,
now wọ́n fẹ́ sìn lọ ilé, kán lọ bury ẹ̀, kán lọ sin. The next thing, wọ́n ń gbé lọ sí ìpínlẹ̀ Benue, wọ́n fẹ́ lọ sin. The next thing, ẹ tún pàdé wọn lọ́nà, ẹ jí wọn gbé. Oríṣiríṣi àwọn nǹkan ló ti ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni, lórí bí àwọn ajínigbé bọ́n ṣe ń jí àwọn òkú, tán ṣe ń jí àwọn òkú gbé. Ó ní àwọn tó ṣẹlẹ̀ ní eléyìí wọ́n ní 2018 tí eléyìí tún wá ṣẹlẹ̀, another one ni o. As far back as 2018, reports indicated that the police in Imo State arrested suspects who broke into mortuary tán dẹ̀ yọ òkú. Obìnrin tí ẹ lọ òkú yìí, wọ́n dẹ̀ tọ́jú ẹ̀, wọ́n kó gbogbo, you can imagine, kẹ́ lọ sínú mortuary, kẹ́ jí òkú gbé, kẹ́ wá gbé lọ sínú igbó, ẹ lọ tọ́jú ẹ̀ sínú igbó. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní pe àwọn òbí ẹ̀, àwọn family ẹ̀, pé ẹ wo 5 million lẹ máa fún wa ká tó release ẹ̀. Kí ló dé? Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ìtó tún ṣẹlẹ̀ ní ilẹ̀ Igbo ní 2024, àwọn ní ìpínlẹ̀ Enugu tí ẹnìyẹn, mọ́tò tó ń bọ̀ tó ń gbé òkú lọ, ó ń gbé òkú lọ sí ìlú, ẹ pàdé wọn, ẹ dẹ̀ jí òkú gbé. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Ẹ jí òkú gbé, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní béèrè 50 million naira. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Ẹ béèrè 50 million naira kẹ́ tó release òkú fún àwọn ẹbí wọn. Eléyìí tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní àná alánà yìí, eléyìí ó kan wá lóminú, ó lágbára. At the end of the day, àwọn ẹbí títí road safety yìí tó ṣẹ̀ ṣẹlẹ̀ lánàá yìí, àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní sá sọ́tún, wọ́n sá sósì, kí ni ká ti gbọ́? Ẹ ti pa ẹni tẹ́ máa pa, ó kú ọwọ́ yín. Kán tún wá máa lọ lé àwọn agbésùnmọ̀mí míì, wọ́n tún rí wọn lọ́nà, wọ́n tún kó àwọn èèyàn, wọ́n tún jí òkú gbé mọ́ wọn lára. Àfi kí Elédùmarè kó máa ṣọ́ wa ni. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń Junior, tá a bá ń pariwo pé ó ti tó àkókò, kí olúkálùkù wa ká pariwo síta. The way táyé àwọn èèyàn ṣe ń kú lọ́tùn, tó ń kú lósì, ó ń kan wá lóminú, ó pọ̀, eléyìí pọ̀, kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Àfi kí Elédùà kó ṣàánú wa. Ẹ̀yin ọ̀rọ̀ wa, ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ leléyìí. Bẹ́ẹ̀ ni, kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ a gbọ́ comment yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ mìíràn. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ, ó dàbọ̀.